àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá bóyá tó mà tiẹ̀ tí o bá. ẹ kú dédé wòyí ẹ sì káàbọ̀ sórí ètò wa ẹwà èdè lábẹ́ àkóso bàbá wa SB Bákàrè. Orúkọ tèmi ni Jimoh Kudirat Àjọkẹ́. Ní ọ̀sẹ̀ yìí lọ́sẹ̀ tó kọjá a mẹ́nuba oríkì orílẹ̀ àti ẹkún ìyàwó, a sì sọ àwọn àbùdá tó rọ̀ mọ́ ẹkún ìyàwó wọ̀nyí. Ìjẹ́ lọ́sẹ̀ yìí a ó tún tẹ̀síwájú lórí oríkì orílẹ̀. Ìlú wo là ń lọ? À ń lọ sí ìlú Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ yìí pé kò sí oríkì orílẹ̀ jẹ́ ẹ̀yà kan tó máa ń múnú ẹni dùn, tó máa ń mórí ẹni yá. Kò sọ́mọ Yorùbá tí kò lóríkì àfi ọmọ àlè Yorùbá nìkan. Ẹ tẹ́tí gbèlè jẹ́ kí ẹ gbọ́ òun rẹ̀. Ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ ọlálọ́mí ọmọ abísùjó kọ ìjàkadì lóró tọ̀fà tọ̀fà. Ìjà tí wọ́n jà lọ́fà nílé ọlálọ́mí lọ́jọ́sí mo ló sojú ebè. Ìjà tí wọ́n jà lọ́fà nílé ọlálọ́mí lọ́jọ́sí mo ló sojú ebè ó sojú kóró nínú oko. Ìbá sojú olóko ìbá làwọn ọmọ ọlálọ́mí mo rí mo dàsà akẹ́ǹbẹ̀kún. Ọ̀yọ̀rú ọ̀kí mo ní mo dàsà àná mi làmí ńlábẹ́. Ó sì lọ́ra làmí o kó o má jẹ abẹ́ òjìnlẹ̀ lápá mi. Níbi mo bá wáyé nígbà ẹgbẹ̀je, bí mo bá wáyé nígbà ẹgbẹ̀fà. Ọlálọ́mí bàbá mi ni ó tún bí. Ìjẹ́ kí a tó máa lọ, ẹ fi àwọn àṣà wo ló jẹyọ nínú oríkì orílẹ̀ Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara. Ẹ fi ṣọwọ́ sí ẹ̀rọ tí ẹ̀ ń wò lórí àwòrán yìí kí ẹ tẹ̀ wá láago ká mọrú àwọn ẹ̀ṣà tí ó jẹ jáde ń bọ̀. Àrán láwọn ọmọ dá o, àwọn ò ní dáràn, èrè lójú owó èrè lójú wa ó máa rí. Ó dàbọ̀.